ẹgbẹ̀rún kan. Ẹ mọ iye owó ti ẹ̀dín mi rárá. Ààrẹ ẹ̀kọ́nọ́mì ti lé o. Bẹ́ẹ̀ ni mà ní ọgbà mẹ́ta ẹgbẹ̀rún kan mẹ́ta ẹgbẹ̀rún kan. Rárá kò gbà. Ẹ bá rà á. Ẹyin náà sọ fún mi, ó ti wá yín lọ. Ẹ ṣe o, ẹ ṣe mà. International market. Ẹ bá wo báwo. Ẹ ta o. All I must say, this is commendable. This is really amazing. I love the vibes right from the